ìlú àpáàlà lórí akọ̀ọ̀kan ọmọ tí ì fi lórí akọ̀ọ̀kan ó lè wà tó bá lè fún. àwọn ìlú adé nílùú Ìwó ẹni la máa lò adé tó lọ ń ṣe fún mi látọ̀ kìí ṣadé téèyàn lè kojú láwà nílà wa ń wé nígbà wọn bá jẹ tí wọn bá jọba wù láwà ni wọn ò wé fún un àwọn èsì ọba ọgbọ́dọ̀ sọ láwà ní rẹ a sì dúpẹ́ wàzírì gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn aláfẹ́ àṣìṣe ìrìnà kò káàkiri Amẹ́ríkà àrùn yàrá ayàtọ̀ tó tọ́ ni Jayọ̀pá oníṣàjí wa bẹ́ẹ̀ ẹjọ́ gbogbo àwọn mọ́lúdé ilẹ̀ wo mo fi kí gbogbo àwọn ọmọ ọba pátá mo kí gbogbo ọmọ ìṣòro mo wá kí àwọn àfáà wa Ansarudeen ẹjọ́ gbogbo àwọn tí ìgbà náà sáwà Amira mo kí yín the day for recognition please Amira you have been doing great job ẹ̀ ń ṣe dáadáa mo kí yín lọ́wọ́ Ọlọ́run ó máa túbọ̀ máa ń gbọ́n yín ṣe àtàwọn ìyá wa mo kí yín ẹ̀wọ̀n wájú òkè gbogbo ara wájú ní ànídèrò ìgbàlè. Akọgun lérè. Akọgun bẹ́ẹ̀ ni akọgun mo ti kí àwọn ní mo kí lẹ́ẹ̀kan mo kí akọgun lérè òun rèé. Mo ti kí ẹ má bínú tíbi mọ́ wọ́n ti kí ọ̀tún máa mo kí yín o gbèjẹ́ ẹgbẹ́ wọn sí mo kí màmá wa ìmọ̀ẹ́fẹ́ wọn ní màmá wa olè ètò wọn ní ọgbà mẹ́ẹ̀kú màmá wa mú èdè ìdélò lọ àbí nígbà tí ẹ bá sàpé balógun ẹ̀yọ́ ní yèyé balógun òní yèyé mú èdè ìdélò ó kí yín o ẹ má bìí bá wa ó ń bọ̀ náà pọ̀ bá aládé kan tó ẹja síbọ̀ bàbá sì sọ wọn láti láti bá wọn gbé ní láìpẹ́. gbogbo Islamic parents àgbà olè designate Professor Olúròdé àti ẹ̀ẹ́dẹ̀ báwọn ènìyàn rí àgbà olè designate tó ń bọ̀ wọ́n ẹ̀ẹ́dà àgbàdì àmọ́ wọ́n ní wọ́n wò wọ́n láwọn ní ẹ̀ẹ́dà àgbàdì àmọ́ ọ̀kọ̀ọ̀kan ní èrò wa. Àwọn èèyàn máa ń ọ̀dà àwọn èèyàn òkè máa lábá pè ní kékeré sọ̀rọ̀ wọ́n lọ ń ṣe tèmi nínú àwọn ọba ó yàtọ̀ òjá bá ní sọ̀rọ̀ èmi gan nígbà bá ń sọ̀rọ̀ lọ lọ́kàn bí wà sí mọ́ mi lọ́wọ́ nù. A jẹ́ pé Ọlọ́run mi sẹ́yìn. Ẹnu ó dàbí pé ọ̀rọ̀ mi fara pé ọ̀rọ̀ bàbá wa mú ìdí ìdòlù. A ti sọ̀rọ̀ lọ lọ́kàn bí wà sí mi. Àyẹ̀wò èmi náà bóyá ń jọ̀kan nínú ìrìn wà sí àgbáyé. Ọlọ́run sì ti wà pẹ̀lú yín báyìí. Ọlọ́run ti wà pẹ̀lú wa. Ọlọ́run ti dé àsìkò gbogbo tẹ́ bá rí tó bá rí bákan díẹ̀díẹ̀ kẹ́rẹ̀ pé tí Ọlọ́run máa ń ṣe kò yẹ dá. Máa tí mo bá kí gbogbo mùsùlùmí mọ̀ ní pé ẹ má gba ẹ̀tàn láàyè.
ẹ̀tàn ẹ má gbà láàyè àwọn èèyàn mọ̀ sọ pé ẹ̀sìn Yorùbá òun lẹ̀sìn àbáláyé ẹ̀fìrà yín pé ẹ̀sìn wo lẹ̀sìn àbáláyé ẹ̀sìn wo gángan lẹ̀sìn àbáláyé ẹ̀sìn wo lẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn wo ní ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé láyé sọmọ ádámà àtẹ́fà sí ẹ̀yin ọmọ ádámà wọ́n pe ádámù jẹ́ pé ádámù ní red earth ìyẹn ní àmọ̀ pupa ìyẹn ọjẹ́ nínú Yorùbá Ọlọ́run wa tún fún wa ó ní ádámà ni wọ́n pè ní ada nínú àmọ̀. Obìnrin rẹ̀ ó wá ní kẹ́ máa pè ní àwáwù yẹn ní pé àwáwù láti inú àmọ̀. Nígbà tó lọ wá dá ẹni kọ́kọ́ dá èèyàn bá máa sọ pé èèyàn ti pẹ́ ó ti tó 1 million ó ti tó 2 million jẹ́ni dé tó bá wù ọ̀nà sọ ẹni tí wọ́n kọ́ dá láti inú àmọ̀ làkọ́ mọ̀. Gbogbo wa sì ní ọmọ Ádámà. Tó o bá jọ ọmọ Ádámà lóòótọ́ má jẹ́ kí wọ́n lù ọ lójú. Kò sí tí ń jẹ́ ìṣẹ̀ǹbáyé àbí ìṣẹ̀ǹdá ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé àbí àbáláyé àbí ṣẹ̀ṣe ju ìmọ̀ Ọlọ́run lọ́kàn lọ. Nítorí tí wọ́n pa aláṣẹ fún ọ àbí kí lọ́lọ́run pa aláṣẹ fún Ádámà. Ẹ̀sìn fún ọ gbọ́dọ̀ pé ẹ̀sìn ọjẹ́ ìmọ̀ Ọlọ́run lọ́kàn ní ẹ̀sìn àjò. Nítorí ẹ̀sìn ìbọ̀rìṣà gangan ní àjò. Ẹ̀sìn ìbọ̀rìṣà kìí ṣẹ̀sìn ẹ̀yin ọmọ Áfíríkà o, kìí ṣẹ̀sìn ẹ̀yin ọmọ aláwọ̀ dúdú o. Ẹ̀sìn tó mọ Ọlọ́run lọ́kàn òun ni wọ́n kọ́ sọ fún bàbá tó bí bàbá ńlá yín. Ẹ̀sìn ẹ̀kọ́ dágbàrà. Ó jẹ́ pé kò sí nǹkan míì ẹni tí Ṣàngó ń bọ ẹni tí Ògún ń bọ ẹni tó Odùduwà ń bọ ní bàbá yín ní àwọn bàbá wa tí a dá wa ẹni tí ń bọ òun ni kẹ́ ẹ máa sìn òun ni kẹ́ ẹ máa bọ òun náà ní ìṣẹ̀ǹbáyé òun ní ìṣẹ̀ṣe òun ní ẹ̀sìn àbáláyé. Lórí ọ̀pọ̀lọpọ̀ ní ti ń sákò ní òkè nítorí pé wọ́n ń sọ wípé ẹ̀sìn àjòjì làwọn ẹ̀sìn tẹ́ẹ̀wò ẹ̀sìn tí ń mọ Ọlọ́run lọ́kan ṣebí ìgangan ní odò ṣebí ìgangan ló tó odò lè dá rẹ̀ kárí. Igi ò lè dá rẹ̀ ẹranko ọ̀dá rẹ̀ kò sí ìjọba tó dára wọn ẹ̀yin nìkan lè dá òòṣà fúnra yín ẹ̀yin lè kọ́ owó ara yín dá òòṣà nítorí pé ẹ ti mẹ̀ pé ẹ lè rọ́lọ́ ibi tí kò tẹ́ lọ́rùn tó ẹ sàfẹ́ ẹ fẹ́ rọ́lọ́ ẹ wá gbé ìtàkà kalẹ̀ nígbà tá a bá ti rí a kò fún àwọn ilé lọ́wọ́ pàápàá. Especially ẹ̀yin Mùsùlùmí kọ́ lọ ọkọ̀ aláṣẹ fún yín nínú Al-Qur'an ní pé nígbà tó ní alif lam mim sálíkà ìkẹta ìlà ó introduce. Alifulani mudalika likitabu la raiba fihi hudan lil muttaqin. Ó ṣe sọ fún yín pé Al-Qur'an ní ọ̀nà tó ní kọ́kọ́ sọ gbàrà. The first thing tí ọkọ̀ sọ fún yín ni pé alladhina yu'minuna bil-ghaibi. Láì tí lọ sọ̀rọ̀ àpọ̀. Ẹgbẹ́ ìwọ tó gbàgbọ́ nínú ọba kò rí ọ̀rọ̀ tí ẹ̀ lọ́kọ́ sọ Ọlọ́run kò lè rí. Kò lè rí abẹ́ ẹsẹ̀ rẹ̀ báyìí kò lè bá a mọ̀. Ọlọ́run tóbi ju bẹ́ẹ̀ ṣe rò lọ. Ẹni òfin ọ̀rọ̀ wáyé ọ̀rọ̀ lọ́lọ́run wà. Níbo? Ladina yu'minuna bil-ghaibi. Àtọ̀run àtayé wọ́n wà kékeré láìsí. Kó wá lọ sí tó ìwọ kékeré ìwọ tó ọ̀sán àgbè tó burú jù tó
èèyàn wá òun lówó nígbè náà wá ń gbéra ga owó tẹ́ máa jẹ́ àlásán owó wá jẹ́ ìkànnì. a ní ìdí ẹ̀ láti ra nǹkan kẹ́ ẹ máa ṣe báyìí. àwọn tí wọ́n bá mọ ọlọ́run gidi wọn ò ní kówó pamọ́. Ẹ sọ fún onímọ́tò tuntun wípé kíkọ́ kọ́ ọ̀bọ̀ ó ti gbògbà. Wọ́n bá kọ̀. Ẹ sọ fún ẹni tó lòun wọ ṣéètò ìjìnà pẹ̀lú ìdènà àríyá ṣéètò ìjìnà ẹ sọ fún wa pé àwọn alálàá ìbàbà aṣọ àwọn ẹlẹ́kìísà èkìtà tó wà ní ẹlẹ́gbẹ̀rún inú rẹ̀ sí òun náà ló bá. Ọba ní dájáde ìṣàánú fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ o. Tó o bá rí lébọ̀ rẹ tí à ń jẹ tó o bá ṣàánú kan. Ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó o bá ṣàánú kan. Òun làjẹ tí ó kọ́ ọ. Ẹ̀yin lẹ̀ ń dájẹ́ lẹ̀ o. Ẹ̀yin lẹ̀ ń dóṣú lẹ̀ o. Ẹ̀yin ló ẹ̀yin ìlà ẹ̀yin gángan lẹ̀ kírètì àjẹ́. Ẹ̀yin gángan ní bàbá àjẹ́. Ẹ̀yin nìyá àjẹ́. Ẹ̀yin nìyá oṣó àti bàbá oṣó. Nígbà tó o ní tọ̀ ẹni tó àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ wọ́n lówó skul bọ̀. Sọ̀rọ̀ kọ́ máa tiẹ̀ tó gbé ọtí lówó ọmọ tiẹ̀ yóò di nǹkan. Kí ẹ sọ fún ẹ Buhari ọmọ Dongari ní pálásì ẹ̀mí àwùjọ. Buhari tó pẹ́ẹ́sẹ̀ntì. Dongari ló bí. Ẹ̀mí àwùjọ náà ó ní ẹgbẹ́ ọmọ yìí lọ sùkúl ẹgbẹ́ kó sì lọ sí sójà. Ọmọ òun ló di tí ẹ̀mí àwùjọ tó bá rò kọ́ ọmọ Dongari ni wọ́n tó sọ́ di kòtà wọ́n jẹ́ kí ìyàwó jẹ́ ìyà tí ó jẹ́ ní àtọwà mẹ́rin ní ìsìn. Ẹ sọ fáwọn ọba tí ń fi ìyà jẹ àwọn aráàlú. Ẹ má jà fi ọlọ́run tó ọba ti lè ṣe ẹrú má dínkù ọba. Ẹrú lèmi ṣe wo àwọn èèyàn ní ipò ọlá kọ́lé ilé ipò ọlá tó bá ti ní ìyọnu kì í ṣe ipò ẹrú ni. Àwọn ẹ̀rìn kọ́lá yìí yọ. Èmi nínú fi èèyàn 20 lọ́wọ́ àdóyè. Èyí sì sọ fún èèyàn kan ní ọjọ́ wọn ní báyìí ní èèyàn kan náà. Bàbá bá mẹ́rin kan, ìjẹ́ ẹ̀kọ́ táwọn 19 yòókù dì. Ẹ wo iye oyè tí wọ́n wá jẹ́ nù. Tí wọ́n sì ní oyè ìdílé wa ẹ sáfẹ́ nìkan. Bàbá ti mẹ́rin kan 19 yòókù. Ẹrú lọ́ba ọba ti lè jẹ́rú tó bá jẹ́ ọbẹ̀ máa jílẹ̀ ta ọbẹ̀ máa tàtà fún ọbẹ̀ máa ṣe fẹ́ ó lè máa hẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀ jẹ́ kí àwọn ọmọ ẹ̀ fẹ́ ní àlàáfíà sáfẹ́fẹ́fẹ́ fún wọn tá à ń sọ nílẹ̀ Yorùbá kò sí pé ó ṣà kìí ṣe àṣà wa kìí ṣe ìṣe wa àjòjì ni ẹ̀sìn àjòjì èmi lọ́lọ́ sì fi rán lè fi sọ fáwọn ọba a lè má gbọ́ ní ìsinsìnkú ọlọ́run ní ọ̀sẹ̀. ẹ̀sẹ̀ tí ọlọ́run pa láṣẹ fún bàbá wa bàbá àkọ́kọ́ oyè ni ó sì ìyẹn ní pé ìmọ̀ ọlọ́run lọ́wọ́ dáa. Òun ni ìṣẹ̀ǹbáyé, òun ni àbáláyé, òun náà ní ìṣẹ̀ṣẹ̀. Torí ẹ̀ ni ọba ní ọ̀wọ́sọ tí wọ́n fa àwọn ọmọ ìlú ẹ̀jẹ̀ sí ìwọ̀sọ. Ọba ní òjò ní ọ̀pọ̀ àwọn ọmọ ìlú ẹ̀jẹ̀ sí ìjó. Ọba ní ọ̀rẹ́rìn ní ọmọ sọ́mẹ́ ìlú dùn. Ẹ̀sẹ̀ ṣe rọ̀rọ̀ tèmi ní bínú nítorí wọ́n pọ̀ wá ṣe wá sí. Ìmọ̀ èyí tó lọ rìn mí, mo gbọ́dọ̀ sọ.
èmi ọ̀lọ́rọ̀ bí ìlẹ́nu tó tọ́lọ̀ ọ̀rìn mi lọ. Nínú àwọn ọba ló ti mú mi jáde, ló ti lóun rán mi iṣẹ́. Iṣẹ́ tó sì rán mi ni mò ń jẹ́. Wọ́n máa ń ṣe wù mí, wọ́n máa ń ṣe wù mí, ẹ bá gbogbo ẹ bá wù kẹ́rí lára mi, ẹ bá rí ìgbẹ́ lára mi, ẹ bá rí gbogbo ẹ bá wù kẹ́rí lára mi, ẹ má wò ó. Ọ̀rẹ́ ẹnu mi ni kò gbọ́ o, ọ̀rẹ́ ẹnu mi ni kò wò. Má wò ṣe èmi, ọ̀rọ̀ mi ni kò ṣe kí ni kò wò. Don't look at the message. The message. Don't kill the messenger. Kò sí ẹ̀sẹ̀ pa. Àkókò sọ́ọ́lù eléyìí ò ṣe é dè mọ́lẹ̀. Jésù eléyìí ò ṣe é kàn má gbélé gbòòrò. Àyàbí eléyìí ò ṣe é lé kó olú. Ẹ̀yìn kí wọ́n lọ ṣe sọ́nù. Ìyẹn kọ́ mo ṣe àmì rẹ̀. Bàbá àmì ẹ̀mí mo ṣe àmì rẹ̀. Àwọn àmì iṣẹ́ àmì iṣẹ́ ìyanu. Bàbá wa Kọ́lá. Àsùn àga yìí. Màmá ẹ má bàbá yìí. Orí ilẹ̀ màmá bá kí lẹ́nu.
Ṣùgbọ́n ibi tí wọ́n lágbára ó kọ́ yóò ní parí náà. A kí bàbá wa fún ìdí ìlú. Ọlọ́run bá wà á fún wọn. Aláàmáyé yóò dà sí yín. Asalaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Olúwa ti fẹ́ lọ́wọ́ ti yẹ fáyé mú. Ali Ibrahim Oda. Báàbá sórí kámẹ́rà approved cameraman kan lẹ́yìn ẹ̀dá gbogbo ẹ̀yà lójókòó akí bàbá wa kábíyèsí tẹ̀lé ọ̀nkọ́ ní òun láìfù mọ̀ wà náà. ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ̀lé ó yẹ ìgbàjáre yìí. òun lẹ ti gbọ́ ní báyìí ohun tí ó kàn lórí ètò wa a suspend the good messages a suspend ẹ̀ abẹ́kọ́ wá sí àkọ́kọ́ bàbá rí aṣojú chief mrs Fọláṣadé Òjó Tinubu ìyálọ́jà general tábà wà láàrin wa tí wọ́n fara hàn lé tí wọ́n bá sì dín ìwà nàgbà ni wọ́n dé ẹ̀dá kan ṣé professor wọn ti ẹ̀yẹ wò ní kámọ́rin wa professor Tawhid Adédọjà ẹ̀dá kan àwọn tí wọ́n dí ojú àmìrá ẹ̀dá kan ní bá kúrò bẹ́ẹ̀ wò àmìrá ni alága obìnrin fún ìgbòho yìí wọ́n ti kú ní àmìrá general. ẹ ti block àwọn ọjọ́ ẹ block àwọn yẹn lójú wọlé ẹ fún wọn náà àmọ́ àwọn sáà ń bẹ ẹ jẹ́ ká ó wà sí àkọ́kọ́ kátó gbọ́ wà sí àkọ́kọ́ a gbọ́ ọ̀rọ̀ ìṣẹ́jú méjì ọ̀rọ̀ ìwúrí ìṣẹ́jú méjì látọ̀dọ̀ kábíyèsí ọba Yorùbá ìlú Kano Alhaji ẹnjìnìà Murtado Alimi ẹ bá ṣe ẹ dákun ẹnìkan jókòrò mọ́tò nù wọn kọ́kọ́rọ́ yẹn ti wà bẹ́ẹ̀. kọ́kọ́rọ́ yẹn wà ní iwájú wọn bí. kábíyèsí kúrú ń tẹ̀lé ìwé rẹ̀. Bàbá Yorùbá àrùkọ àìlè ìdáàbò. Bàbá Yorùbá. Àwọn dà. Àwọn nìyẹn ní wà lọ́jọ́ yìí. Máìkì dà. Ó kọ tó ń dá mi. Ó yà bí ndàmà yìí. Bá a fún wọn ní máìkì ìdáló máìkì lọ́wọ́. Bàbá wa ẹ bá wa fún wa ní ọ̀rọ̀ ìwúrí ní ìṣẹ́jú méjì kó tó di pé agbọ́wọ́ àṣẹ àkọ́kọ́ tó bísímìlà.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alhamdulillah. ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alhamdulillah. ẹ dákun ẹ jẹ́ á dé ládé. alhamdulillah rabbil alamin. ọ̀nà ọpẹ́ wa pọ̀ tí ò lóǹkà kò dẹ̀ sí nǹkan méjì tí Ọlọ́run ń fẹ́ ju wípé ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ. irú ìjókòó tèmi ìjókòó tó láàmì ni ìjókòó tó láàmì ni nítorí orí mi wú inú mi sì dùn yìí pé mo wà lára àwọn tó wà ní Ìwó lọ́jọ́ èyí tí wọ́n ń ṣe báyìí fún bàbá tèmi tíṣà tèmi aṣíwájú tèmi ẹni tèmi níjẹ̀ríba fún wọ́n kọ́ mi ní primary school Lansarode ní Kánò bí wọ́n á ṣe ọjọ́ ìbí lẹ́nìí 81 years ní Ìwó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú mi dẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ fi àsìkò ìbáwọn ará Ìwó náà tó fẹ́ irú dáadáa báyìí kò ní tán wò láéláé o bá a ṣe ń ṣe tèmi báyìí pẹ̀lú òògùn Ọlọ́run á pèjú sọ ìtọ́jú tó ń bọ̀ náà báyìí ní ìlú Ìwó yìí náà láti wá ṣe pẹ̀lú òògùn Ọlọ́run àtìlẹ́yìn Ànábì. ọlọ́ba lọ́ra ẹ̀mí àlájú mi ìdí látàrí ìdí dáadáa. ọlọ́run ìpínlẹ̀ ìsàtúnmọ̀ fi hàn báyìí láwọn ọjà ní bàbá yìí bá a ṣe ń ṣe ti 81 àti ti 91 àti 101 àti 111 àti 121 ìṣàlẹ̀. mo tó wá fi àtúntò ìdí ọba Olúwo Ìwó ọba nínú àwọn ọba tó lámì ọba tó léèkì ọba tó láyà ọba tó lọ fún gbogbo nǹkan tá lọ́lá. ẹ bá ṣe ṣe ọba tó tún ní wáàsí lára gbogbo nǹkan ara ọba Olúwo Ìwó wáàsí wọ́n wá sí Kánò gbà kan àpàdé ló fẹ́ àfọwọ́wọ́ ọ̀rọ̀ mẹ́ta ni àfihàn wọ́n wá ní ìfáyín kọ́lọ́kọ̀ kan lọ́tọ̀ọ̀tọ̀ èyí ìtọ́jú ẹjọ́ ìṣòro ọ̀nà àtọ́jú ẹ̀rẹ́pẹ̀tẹ̀ ọ̀hún kí ọlọ́run ní lóṣù yìí láti ìgbà tí ìtọ́jú ẹ̀kọ́ ààrẹ ní láéláé. wọ́n bá ti pariwo wọ́n sọ tán ọ̀bá ti ń sọ akẹ́kẹ́ ìdúró yẹn. tẹ bá ti ń dúró ti dáadáa wọ́n máa sọ̀rọ̀ yín náà ni ọlọ́run máa gbé ibi nípa ìwọ ọ̀tá. ẹ máa ní bá ti ṣe é sí ẹ ọlọ́run ti gbà sí ọlọ́run rọ̀ wù àwọn aráàlú àtàwọn yòókù ọlọ́run rọ̀ fún yín nítorí iná abẹ́yìn náà. mo kí gbogbo àwọn lọ́balọ́ba àtàwọn oníjòyè ìròyìn tó wà níjọ́ sí mi ọ̀sẹ̀ lórúkọ yín ọlọ́ba ní kí yín o àwọn àfáà wa àwọn ìmáàmù gbogbo wa mo kí gbogbo yín o ọlọ́ba gbàdúrà yín sí o. mo wá fi àsìkò yìí kí Bọ́lá Mósè ọlọ́ọ̀lọ́run ọlá àti ẹ̀nu ṣe wà nílé ọ̀nà text mi ní kárí pé báyìí ló ń bọ̀ wáyé o ní Ìwó lọ́jọ́ báyìí. mo ní pẹ̀lú òkú ọlọ́ọ̀lẹ́mi ara ìmọ̀lẹ́ mi ò wà bẹ́ẹ̀ mo dẹ̀ dé Ìbàdàn mo pe ọ̀rẹ́ mi Honorable Ige mo ní báyìí ló wáyé ní Ìwó. wọ́n tó bá ti dúpẹ́ àdọ́mọ àlọ́ náà ni ọkọ̀ Olúwo Ìwó èèyàn àwọn náà ni mo ló ti ṣeé ṣe. lálẹ́ àná wọ́n fi pe aṣíwájú mùsùlùmí Yorùbá lọ́yọ̀ state èèyàn ní màálù báyìí ni mo lè máa fẹ́ kájọ lọ́wọ́ náà ó ti jẹ́ nílọ náà ọlọ́wà tó tẹ̀yìn náà o àdó àyìn ó gbà o
àjọ pẹ́ fúnra wa látàrí ti dáadáa àjọ máa ní ìbẹ̀rẹ̀ ló bára wa ṣe. mo pe Ọlọ́run mo fi tí Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run mo fi pe Ọlọ́run àsìkò tí a wá sí ìwòsí àtàwa àti gbogbo àwọn aráàwò Ọlọ́run ti fi gbogbo àwọn ìwòsí dáadáa bísílá iná bẹ́ẹ̀ náà iná bẹ́ẹ̀ náà kọ́sáré kàbí káwọn ní ha ẹ̀nà ìṣá ní ha káwọn láwùjá. ìgbìmọ̀ fẹ́ mọ dójú nítorí ọ̀rọ̀ ṣìkọ̀ àyọ̀rọ̀ ṣìkọ̀ tó fẹ́ sọ̀rọ̀ but fún ti aláwọ̀ yìí èmi náà fẹ́ ṣe contribution kékeré kan pẹ̀lú ògbó Ọlọ́run èmi náà contribute 250,000. Salamu alaikum ọ̀rọ̀ mi ìdíbà yìí. Allahumma ayni ìjọba. Allahumma ayni ìjọba. Allahumma ayni ìjọba. Allahumma ayni ìjọba. Ẹ̀rí ẹ̀rí bẹ̀rẹ̀ ní ọlọ́run bẹ̀rẹ̀ ní wọn. Ilé ìjọba ṣe ní òbí àyà. Ní báyìí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bá sọ̀rọ̀ ń sìn wọ́n gbòòrò lẹ̀. Ní báyìí ẹjọ́ kan lórí ètò gẹ́gẹ́ bí a ṣe ń bá ètò bọ̀ ọ̀rọ̀ síti ọ̀rọ̀ òwúrí ọ̀rọ̀ àlùbáríkà látẹnu àwọn àlùbáríkà àwọn tó lọ́run ti ṣàfihàn mo yá nínú ọ̀rọ̀ bàbá wa Tẹ̀lú àwọn tó lọ́run ti fi hàn ní ti dáadáa àpàdà sí burúkú òní jẹ́ ti yín lágbára Ọlọ́run. Lára àwọn tí màá tó pè náà ni bàbá wa tí wọ́n jẹ́ aṣíwájú àdínì ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláàjì Mutiu Ọládẹ̀jọ onímàálù wọ́n tún jẹ́ aláṣẹ iléeṣẹ́ Model Kick and Start. Ẹni pé mo ṣe ń dárúkọ iléeṣẹ́ yìí èmi ni wọ́n gbowó eléyìí wọ̀ aláṣẹ iléeṣẹ́ Kick and Start. Bàbá àlùbáríkà ọ̀rọ̀ kẹrin lágbára Ọlọ́run ọba ọ̀rọ̀ kẹrin Bismillahirrahmanirrahim. Wẹ́n mi máa ń lò ó bàbá lánàá bá àrùkà ọ̀rọ̀ bá lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa ní kíkí tí ó ní ọlá tó ní ẹ̀yẹ pé Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọdẹ dúpẹ́ fún Ọlọ́run ọba tó ní ti tẹ̀kún lánàá tán tó ṣe orí ọ̀fẹ́ fún mi lẹ́nu láti wà ní ààyè tí mo wà ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bí ọmọ bóyá ẹnìkọ̀ọ̀kan wa tó wà nílẹ̀ ó lè fi ọpẹ́ pé ìlú àláyé tó ń wà. Torí èmi ni Sunday tí a máa ń pè ní ọjọ́ ìsinmi lédè Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kọ̀ọ̀kan wà tí ó yẹ kí wọ́n wà báyìí. Àwa adúpẹ́ pé ojú ọ̀nà tìtọ́ lọ́hùn ni a wà yìí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Mo fi àsìkò yìí mo fi dúpẹ́ Ọlọ́run wa fún ọba Abdulrasheed Olúwo àkọ́kọ́ nínú ọba báyìí ó sọ wọ́n ẹlòmíì tí ó tó di ọba ó lè jẹ́ kírunkírun ó lè jẹ́ sẹ̀sìnsẹ̀sìn kété tó bá ti di ọba tó báyìí á ríra rẹ̀ bí ẹ fẹ́ kí àwọn èèyàn máa bọ́ ni á máa bọ́ nǹkan míì
kò sí nǹkan tí àwa fi gbà fún Olúwo Ìwó ju pé láti ìgbà tí wọ́n ti di ọba wọn yẹ wọn wo nínú ẹ̀sìn Islam ọba tó wá ṣe yé báyìí ó rí yín kó tó ṣe yé báyìí torí ọba náà ló bá àdébí wọn mọ tẹ́lẹ̀ ní àyè ọ̀sán náà wọ́n bá ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá Mọ́kà àti Mọ̀dínà ọlọ́ọ̀bá yín ṣẹ́gun gbogbo ọ̀tá náà kò sí bí ẹ̀sìn wà láyé tí ẹni òní máa fún yẹn ọ̀nà méjì ni ẹnu aburú lè máa fún yẹn ẹnu dáadáa sì lè máa fún yẹn gbogbo wọn mọ̀ pé ẹnu dáadáa ní Olúwo Ìwó ẹnu aburú ọlọ́run lè jẹ́ kó pọ̀ yẹn. Tàbá ní káwò irú ẹ̀yẹ tẹ̀sí fún wa lẹ́nu torí àwọn lẹ́sẹ̀ fún àwa gẹ́gẹ́ lọ́mọ bàbá Muyideen tí bàbá bá ṣe fi hàn ká fi hàn ní o oríṣiríṣi àfáà wà o nìbàdàn táwọn ò lè gbé wá sí wọn láti ẹ̀yìn pé wọ́n mọ̀ wá mọ̀ wọ́n tó kọ tiwọn náà sí hàn ṣùgbọ́n irú bàbá yìí ó sọ̀rọ̀ láàrin àwọn àgbà ọlọ́ọ̀bá tó gbé yín dé èyí ọlọ́ọ̀bá tó yẹ wú o ká má sọ pé wọ́n bá àgbà àti sọ àdúrà ìjẹ́ ẹ̀sọ́ pé wọ́n bá àgbà tó yẹ wúlò láyé gbogbo ògbà tẹ́lò láyé ọlọ́mọdé ẹ̀sìn nira lò ìlú kíkún àtàlẹ́ abẹ́ àníkọ́lọ́ jẹ́ kẹ́ẹ̀dú mi mo kí yín gan ni màá dárin gan fún yín ipe happy birthday to you Allah happy birthday to you Allah many many happy returns happy birthday to you Allah happy birthday to you Allah happy birthday to you Muhammad Rasulullah happy birthday to you Allah happy birthday to you happy birthday to you Allah àtẹ̀láwò pé wọ́n ti fẹ́ ẹ̀yin aláwọ̀ máa ń jẹ wà torí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní kíkọ́ ọ̀dà tó wọ́n kú oríire so Olúwo láti rí bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan bàbá ga ti gbọ́ kó tẹ̀lé mọ́ sọ̀rọ̀ tó láti rẹ tí ó bẹ̀ àbá pé ẹgbọ́ wọ́n lè fẹ́ mẹ́rin lọ́dọ̀ Olúwo lónìí nínú àwa fi lè gbọ́ nígbà tí ọba Kánò pè mí láàárọ̀ ẹgbọ́ ọ̀gá àpò èmi náà múra mi lọ́wọ́ ni tó báwọn ti gbọ́ èmi ti gbọ́ ẹlòmíì ti gbọ́ tí ò bá jẹ́ pé àwọn èèyàn ní program gan ṣe lẹ́nu ibi ìmọ̀ akókò àyà fún àwọn èèyàn ńláńlá torí Olúwo ti tẹ́sí gbogbo wa mẹ́sẹ̀jì tí a lè gbọdọ̀ wá bí lẹ́nu a lè ti rẹ́ tó ti pe Olúwo pé ìdí báyìí làwọn òbí lé wá tó a ti rẹ́ tí ó pe bàbá lẹ́nu pé ẹgbọ́n wọ́n ní ẹgbẹ́ ṣẹ̀kẹ́ báyìí ní wò ẹ ti ṣe náà tí ẹ̀mí ìjẹba tó ṣe mọ̀ pé Ọlọ́run ọba kọ́mọ̀jẹ́ Nàìjíríà lẹ́ ti ṣe fún ọ. tó ọba jẹ́ Saudi kọ́ jẹ́ Dubai pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bí ó ṣe rí nìyẹn. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ fíìmù mọ̀ mú Ìwó mo kí ẹ kú dáadáa tẹ̀sí Ọlọ́run ní gbẹ̀yìn báyìí lẹ́wájú wa ìtawà náà lẹ́yìn yín báyìí á rí yín pẹ́ ẹ̀mí kíkún àtàlàfíà Ọlọ́run tó fún yín mo fi kí tí bàbá wa sí ìgbìmọ̀ Ìwó mo fi kí gbogbo àwọn tí wọ́n bá mọ̀ sí àfáà làwọn tí wọ́n wà káàdì pé sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. wọ́n bẹ̀ kí wà sí ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀mí yóò gbò á rí yín pẹ́ o mo ń bẹ lọ́wọ́ ọba fún bàbá wa Muyideen Ajani àti rí yín báyìí adẹ̀lélẹ̀ nínú àká sí pé ẹ̀yin ni bàbá wa gbogbo tí ó ṣẹlẹ̀ táàbù fi lẹ́yìn kọ́mọ́ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí i pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ní orúkọ bàbá wa Olúwo Ìwó a tó ti ní ìkan nínú ọba ilẹ̀ Yorùbá tá a lè sọ pé aṣojú ọba nílẹ̀ Yorùbá ṣé wọ́n ní aṣojú gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ ọba ìkànnì Olúwo yìí ọlọ́wọ́ ìjẹ́ parẹ́ ṣé ẹni táwọn bá gbà fún yàn wà ní Ọlọ́run lọ́gbà fún òfin Ọlọ́run bá fúnra tá a bá gbà fún yàn pé o ti jẹ́ lélẹ̀ torí pé ẹgbẹ́ ìjẹta lọ́wọ́ tí nǹkan kan ò sì pa ìní àti ẹ̀pọ̀ tó kọjọ́ rẹ̀ sí bẹ́ẹ̀ ṣe wá dẹni ẹ̀sìn irọ́ ni bẹ́ẹ̀ ṣe wá dẹni àná àwọn ni wọ́n dẹni àná
èyí onímọ̀ ṣe báyìí ẹ̀ ń bá wa pé àwọn àgbàlagbà wa lé ẹnìkan wá lẹ́yìn tẹ̀lé yẹ̀yẹ́ àwọn ni ó tẹ̀lé yẹ̀yẹ́ pẹ̀lú ògbó lọ́dọ̀ náà torí ẹ̀sìn táwa ń dá sọ́rọ́ tá a ṣe nǹkan míì mọ́ ilẹ̀ bá wa pọ́n lè ẹni bẹni àbùkù ẹni bẹni yẹ̀yẹ́ o àwọn fi àsìkò èrò gbogbo àwa tí a pera wa ní àbá ta ní ìtọ́ lóríṣiríṣi pẹ́pẹ́ sẹ́nìkan máa ti sọ látàkó ẹjọ́ ta ní èso àṣìṣe Ọlọ́run nìkan lọ́ba tí èso àṣìṣe so wọ́n túmọ̀ sí pé gbogbo wa la máa ṣàṣìṣe nínú kéńtà aláàké yìí ṣé bí wọ́n ṣe ní káàkiri àṣẹ́ǹkè ìwọ́n tó bá fẹ́ kú púpọ̀ ọmọ bá ti àkà lọ́lẹ̀ lágbára lọ́kọ̀ nígbà wàá mọ̀ náà ni pé alẹ́ amúdù làwọn bàbá wa ń kà àwọn sì gbọ́njú bá àwọn bàbá wa àbúrò ni bàbá nígbà tó dú ọ̀rọ̀ ní Ìbàdàn táwọn ọmọ mú kéde pé ká wọ aṣọ wa lódì ẹlòmí ò rí wọ̀ dojú òjò lọ́pàá tó fi délé nígbà tí Ọlọ́run bá tí ọ̀rọ̀ jù wọn bàbá yìí fi àníyàn tí wọ́n ti ń gbà yẹn náà ní pé Ọlọ́run padà dé tó gbé ìdáàbò Ọlọ́run tí wọ́n gbé ìdáàbò gàbẹ́ ẹni fọ́wọ́ àdìdì yóò wà ní òun fẹ́ wù ẹ̀mọ̀ kó ní òwò ẹ jẹ́ kí gbogbo wa ká ṣera wa lọ́kùn lóòtù ọ̀gá tó ti dẹ́ pé àlọ́ wa gbà wa kọ̀ yàtọ̀ àsìkò kan náà lájọ́ kí zúrì àsìkò kan náà lájọ́ kí asiri mọ́kìtì wa ìṣe wa àsìkò kan náà lájọ́ kí wọ́n ní àtọ̀ tí ń bẹ láàrin wa gbogbo bá ṣe ń ṣe ẹ jẹ́ ká mọ̀ èyí pé ọlọ́ọ̀ba kan náà lájọ́ pè ọlọ́ọ̀ba yóò dẹ̀ dúró tì wá ẹgbẹ́ bàbá wa wíìdì kò sí ẹgbẹ́ pè wọ́n tí wọ́n ní ká lò bí àwọn tẹ̀lifà pè wọ́n lọ nìyẹn tí àwọn alìsúnà bá pè wọ́n lọ nìyẹn iṣẹ́ kí ni wọ́n jẹ́ Ọlọ́run ni wọ́n ń jẹ́ tó lè jẹ́ àlọ́ àǹfààní eléyìí ká fi kóra wa ká ṣe ra wa ní ọ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí Olúwa ṣe sọ gbogbo wa di ọ̀kan kò sí ẹnì kankan ní Islam tí ò ní ipa ní ààfin Olúwo yìí àfẹ́tọ́ bá mọ̀ pé òun ò ṣe é hàn láwùjọ ó nìkan ní òní nípa láàfin wa níwò tó kọ́nà ọba kó máa lórí ẹ̀mí o sàlámù aláìkùm àwọn tó ní àwọn ọ̀rọ̀ Olúwo ní kí làwọn náà fẹ́ fi dá sí ètò bó tilẹ̀ jẹ́ pé bàbá mọ̀ pé àìdí àti gbègbè fẹ́ sọ̀rọ̀ pé máa fi iye tẹ́lẹ̀ máa fẹ́ ṣe ní surprise ṣùgbọ́n ìjókòó tá a wà ẹ́ igun méjì ló pín sí à ń ṣèjókòó ti ìjọ ti aláwọ̀ mọ̀ọ́ẹ̀ a dẹ̀ tó ṣe ìjókòó ti ọjọ́ ìbí bàbá wa Àjàní Bello pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rìn ìbínú sí ni pé owó náà kéré èmi náà dẹ̀ sí pẹ̀lú 1 million. Thank you.
Yes, hello. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ẹ̀rí pé ibi tá à ń lọ ò jìnnà bí ìṣẹ́jú méjì. Nígbà yìí tó kàn lórí ètò wa ẹ dákun torí tọ́lọ́wọ́n ba ẹ bá gbọ́dọ̀ ń tóbi fún bàbá wa orí bàbá wa tí wọ́n jẹ́ aṣíwájú àdínì ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá wa Mutiu Ọládẹ̀jọ Onímàálù. wọ́n dẹ̀ ń fún yín sáyìn kábíyèsí wọ́n ń dákọ̀ ẹni yẹn. Àwọn ni aláṣẹ iléeṣẹ́ Modjet Kick and Start ₦1 million. Atagidi! Wàláì lẹ́yìn ilé wọn tún lè fún wa ní bọ́ọ̀sì gan ọmọ bọ́ọ̀sì wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Owó epo lásán owó epo ni $1 million fún bọ́ọ̀sì lágbára Ọlọ́run Ọlọ́run ṣe rọrùn bẹ́ẹ̀. Àdìbà yìí ọjọ́ kan báyìí ni ọ̀rọ̀ olúwa aládàbẹ̀rẹ̀ kẹrí bàbá olúwo ọlọ́jẹ́ mi lógún bàbá wọn máa lu ọmọ bọ̀ sí àwọn fẹ́ lọ́wọ́ wọ́n jù bẹ́ẹ̀ lọ. Wàláì àṣẹ ti gùn látọ̀dọ̀ bàbá wa aláṣẹ lórí òrìṣà Peluti First President General Aláwùmáyí Society worldwide bàbá wa ọba Abdulrasheed Adéwálé Àkànbí ìlú Ìpọ̀ṣẹ́. Wọ́n ti sọ̀rọ̀ fún bàbá wọn ní màálù ó ti rí bẹ́ẹ̀ lágbára lọ. Amáyé tí wàá sáré gbé lọlé àgbà ọmọ aláwọ̀ àgbà. Ní báyìí bàbá wa bàbá àlùbáríkà Akíre ti Ìkirè ilé. Bàbá Akínọlá ni. Ẹni sùúrù. Bàbá ọkùnrin ló sọ fún mi pé bàbá ló sọ̀rọ̀. ọ̀dà ẹni wọn bá yín bí wọ́n lè rí lẹ́ẹ̀kan sí ẹjẹ́ kí sẹ́kẹ́tì lọ bèrè lẹ́ẹ̀kan sí ọwọ́ kálífà náà wọ́n náwó sí wọn. ibẹ̀ náà náwó sí ẹ máa gbọ́n tó máa sọ. wọ́n náwó sí wọn bó bá wọn lẹ́ẹ̀kan ẹni sùúrù. ká tó gbọ́ wá sí ẹ dákun. ṣẹ́tì. ọ̀rọ̀ ṣókí lẹ́nu bàbá wa Kíre ti Kíre ilé ọba Abdulaziz Ọlátúbọ̀sún ẹ bá ṣe kábíyèsí o. kábíyèsí náà. mo ti lọ bá wọn lẹ́ẹ̀mejì. àwọn náà tó ń sọ pé àlìfà. أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا السلام عليكم ورحمة الله وبركاته. nígbà wa ní àsìkò rárá lórí àwọn bàbá wa ní àgbáyé lọ́dọ̀ mo tún yọ̀ǹda ìdẹ̀fẹ́ lu àsìkò pétéré lábẹ́ kí wọ́n gbà wá lásìkò bàbá wọn lúwo kí gbogbo orí adé ọlọ́dẹ ká ní àdúpẹ́ mo fi bàbá wa méjì nàjà nígbàdàn àti bàbá wa ní ìka àkàtà mo fi kí gbogbo ẹ̀yin ìdàrí ọlọ́run tẹ wà níkàlẹ̀ ọlọ́run yóò bá wa sẹ́yìn lẹ́tọ̀ọ́ rẹ̀ mo fi bàbá wa Onímàálù ààrẹ mùsùlùmí aṣíwájú mùsùlùmí aṣíwájú àdínì ti Ọ̀yọ́ state tí wọ́n kájú ẹ̀ fún gbogbo Nàìjíríà gan mo fi kí gbogbo àwọn àlejò tí a wà ní kálẹ̀ mo fi akọ̀gbọ́lẹ̀ Oyèyẹmí àti kíámà tí gbogbo ọ̀tọ̀ ògbólú àmìíràn mo fi kí gbogbo àwọn obìnrin lápapọ̀ tẹ̀rí mo kàn fẹ́ sọ mo fẹ́ fi yé gbogbo wa níjókòó yìí wípé Olúwo tilẹ̀ wò
àmì Ọlọ́run ni. 1000. Ṣùgbọ́n àmì yìí ó ṣe wá láàánú wípé lára àwọn tí a jẹ́ àfà láàjẹ́ káwọn èèyàn orí àmì láàjẹ́ káwọn èèyàn dá àmì mà. Ọ̀nà wo ni ó kí sí gbogbo àwọn àfà àwọn díẹ̀ nínú àwọn àfà kò jẹ́ pé gbogbo èèyàn dá àmì Ọlọ́run mọ̀. Sábàbí kí ni àyà Kùránì kan bẹ kó sọ́nà àyè kan lẹ́dẹ lánàá pé ẹ̀kọ́ lòdì Ọlọ́run ní yá ayọ̀ lẹ́dí ní àmọ́ nù. Ó ní kíndìkùlù fi sílẹ̀ káàpà wàdà tàbíhù ó ti wá tuṣà ìjọ ìnáwó lápò àdúgbò bí. Allahu Akbar. Ìran àfáà ti sọ pé kéèyàn tún júwe fún àwọn èèyàn pé Ọlọ́run sọ náà ní Kùránì pé ká diwọ́ ju sẹ́lẹ̀ fẹ́sìn Ọlọ́run ká sì má tẹ̀lé ìlànà àṣetán torí pé ọ̀tá tó fojú rẹ̀ ni àṣetán jẹ́ fún wa. Bó lè ran àwọn àfáà kò sí wá jẹ́ kí àwọn èèyàn dá Ọlọ́run mọ̀ lára owó rẹ̀. Àwọn tọ̀hún wọ́n lọ wẹ̀ lódò ẹ̀yin náà ń lo odò lọ wẹ̀. Bó ni ó sì wá gbọ́ yín? Àwọn tọ̀hún lọ ìyàwó níyàwó lódò ẹ̀yin náà mú ìyàwó lódò lọ wẹ̀. Àwọn tọ̀hún gbé ìpèsè lọ sóríta ẹ̀yin náà ń gbé ìpèsè lóríta. Bó ni wọ́n sì wá gbọ́ yíyé? Èmi fi Ọlọ́run ọba tí ẹ̀mí mi bẹ ní ọwọ́ rẹ̀ búra níwájú yín mi ò gbé ìpèsè kankan lóríta mi ò sì wẹ̀ ìwé odò kan tọ́lọ́run fi mú mi láàyè. Gbogbo olúwo wá ń sọ fún ìsọ́pá nìkan lọ́lọ́run olúwo sí gbogbo ìrìn èèyàn ni o. Àníṣẹ́ bàbá wa Odùduwà ta ló wárí fún? Kò sẹ́ni tó lè fi yé wa wípé Ṣàngó, Ògún, Ọbàtálá pàwọn ni á dá ara wọn àwọn kan mọ̀ pé nìkan bẹ tó jẹ́ àdẹ́dà. Àmì ní olúwo Ọlọ́run tó wá sí akiri náà ní ìmọ́lẹ̀ ká lè dá àmì Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n náà rọ̀bíkà ó fẹ̀lẹ̀ sáta náà fún ọ̀sán àwọn ọ̀gbìn náà. Sẹ́yìn náà tó wá gbé microphone sílẹ̀ bàbá wa láti Kánò mi fẹ́ kó ràǹdówó wọn pẹ̀lú ògo Ọlọ́run bí 50,000 ó sì ní ọ̀dọ̀ aláàmú ẹ̀yìn èmi ló ti sọ rẹ̀. Ọlọ́run máa ń ibi ìjọ wa. Olúwa ó ń bẹ pẹ̀lú yín. Ọlọ́run ń bẹ pẹ̀lú ọ̀la. Adúgbò ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ẹ ṣeun. Ní ẹ̀rí pé látara náà wá sí náà ní gbogbo tí nígbà tí ọba bá ń fọ àyà ọláyé wá sí ní là ń gbọ́ látara rẹ̀ ṣùgbọ́n bàbá wa tí wọ́n fún wa lóúnjẹ ní báyìí wọ́n tún lé ní tẹ̀sùbà abẹ́rẹ́ rí nǹkan báyìí ní ìsìn mélòó ni wọn ló lè búra pé àgbé ìpèsè lórí ìta ẹ wá búra ń bí báyìí tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ dúró tọ́ lọ́hùn wàláì torí gbogbo ìpèsè yín yẹn níbi tí ẹnìkan bá ṣe fún yín dé ẹni tó ṣe fún yín yẹn nìkan tó ń bẹ wájú rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run nìkan tó ga gbogbo wa lọ. wọ́n sí àkọ́kọ́ oúnjẹ ní àkọ́kọ́ bàbá wa tí wọ́n ṣe bàbá wa ìlànà Ọlọ́run ni wọ́n bàbá wa Khalifa Muqaddam Muslim Hussein Akinola ìmáàmù àgbà fún ìjọ Islahudeen Missionary Association of Nigeria Iwo Branch Adamala Ayatawo. Ẹ̀yà ṣe ìfọ̀nà Akinola lọ́kùtà bìnà Mádàbà Mọ̀sáfà láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá sí méjìlá ni wọ́n fi fún wa ní ìdánilẹ́kọ̀ọ́. Àkọ́kọ́ bẹ́ẹ̀ kọ̀sìdì á wọ́n sáré ní àmàlìkàdà jọ̀mọ́ta fọ̀sá ọ̀nà ní òdà wà wọ́n fẹ́ kíkà mú oúnjẹ òṣèlú wẹ̀yìn mú ṣàkóòrò bàmá fọ̀sá mọ́lìkù àwọn àbámọ̀ bá fi àlà fọ́sílàtì tọ́gbọ́ wà sínú àbámọ̀ bàmá náà làwọn sàmọ́tò alẹ́ àwọn yìí nọ́sọ̀bà wà á sẹ́ni wà á jẹ́ nílùbẹ̀ẹ́ wà á kéré ń bèṣẹ́ ìṣe àbá ìdámá àtàṣẹ́bùnà نقول له مرحبا تزاولنا بما أدعو له سببا تزاولنا بما أدعو له سببا. 100 naira. 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 100
القرآن الكريم سورة يونس سورة ọgọ́ta àyà àti méjì sí mẹ́rin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صلوا عليه وارفعوا أصواتكم يغفر لكم في يومكم قبل الغد يغفر لكم في يومكم قبل الغد عدد صلاتك تراب وقد يصوم أو كان بات وزاده ما هنايا يغفر لكم في يومكم قبل الغد صلى الله عليه وسلم إن قيل لي أنا أشوقك في الورى أقول إني عاشق بمحمد اغفر لكم في يومكم قبل الغد بسم الله أستغفر الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. Sísọ ẹlẹ́ẹ̀kejì ni atọrọ ìfẹ́ ìjọ̀kúrú. Sallallahu alaihi wasallam. Ìfẹ́ náà àtọrọ àtọrọ. Ní àkọ́kọ́, bá a bá wo àgbo wa, ẹ̀rọ ìtàlẹ̀ ìlú ìṣàlẹ̀ márùn-ún. Ìjọba ẹ̀jẹ̀ ká tẹ́lẹ̀ fọ́lọ́ ọ̀dọ́lọ́run ni wọ́n fẹ́ máa sọ. Ní àwọn ìṣòro ìpínlẹ̀, a fi ìṣẹ́jú láti sí ọ̀gá wa ọkọ̀ ìlú Òwò. Pẹ̀lú láti ṣẹ́yìn àti machine Adéwálé àtòrí ìfẹ́lẹ́lẹ́yẹ ìlú tó ti lẹ́gbẹ̀ẹ́ nínú olúwa.
ó sì gbé lọ́wọ́. Ìgbà náà pé ó ń sí tó bá fara sí ọlọ́run. Aburú bẹ̀rẹ̀ ìṣẹ́ o. Bàbá náà ọlọ́run yóò mọ̀ máa lè pèsè àmín. Gbogbo ohun tí ó ṣe aburú ọlọ́run jẹ́ pèsè àmín. Àti gbogbo àwọn aládé ló wà níkàlẹ̀. Tá a bá wọ ìjókòó yìí, àwọn nǹkan mẹ́rin lọ́wọ́ ti ṣe òkú, oúnjẹ alógúnló. Àwọn ọ̀rọ̀ mẹ́rin ni wọ́n fẹ́ sí òyìnbó. Ọmọ nínú ọmọ ọ̀nà èdè àlùmọ́ láì wọ́n lọ́sẹ̀. Gẹ́gẹ́ àwọn ọ̀dọ́ ọ̀gá àti ìjọba. Wọ́n ṣe ìjọba rẹ̀. Wọ́n lò ó di wọ́n. Wọ́n bẹ̀rẹ̀ lórí àwọn ọlọ́pàá. Wọ́n lò ó di wọ́n. Bí wọ́n ti rí ohun tó ń bọ̀ pẹ̀lú ilé ayé. Orílẹ̀ ìdá sí wọn. Àwọn ìyàwó máa ń múra wọn pàdé ẹnu. Wọ́n lè ṣe tí ó léèrè. Akẹ́kọ̀ọ́ ní àwọn gbọ́dọ̀ fi ṣòfò ayé. Wọ́n làwọn àfà. Àwọn ọlọ́run ṣe ìwọ̀n náà lórí àwọn èèyàn. Àwọn òun kẹta. Àlèhábìlì yá. Àwọn olówó. Ní ayé ní ìsìn. Wọ́n bàbá wa sí láti dágbò ọ̀gọ́ sọ̀rọ̀. Wọ́n láwọn fi rá ilẹ̀. Ìgbàsí bàbá wa láti Ìbàdàn. Wọ́n náà ń jẹ́ aṣíwájú àwọn ìlànà àbí ìfẹ́ ìṣúná. Aṣíwájú Wàdíìrì ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Aláàjì wa onímọ̀lú, òtíwò láì onímọ̀lú. Àwọn náà dúpẹ́, ó dúpẹ́ ní ìfẹ́ àwọn mílíọ̀nù fún ẹ̀rẹ̀ mílíọ̀nù àti ilẹ̀. Ọjọ́ wa kọ̀kọ́ àwọn tí wọ́n sẹ́yìn bí oṣù nílẹ̀. Àwọn ọlọ́rọ̀ òkókò ni wọ́n jẹ́ láyé tí wọ́n bá ṣiṣẹ́ wọn ní iṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta. العلماء الأمراء الأغنياء والفقراء. Ẹnikẹ́ni àwọn tálíkà gbogbo alákòóso ẹgbẹ́ òsì ìjẹun fún lẹ́nu wa ẹgbẹ́ òsì ìjẹun àárọ̀ lẹ́nu wa. Ó ń lọ́dún tó bá ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ ayé òkèrò dáadáa. Àwọn aláṣẹ bá ṣiṣẹ́ wọn fún ọ̀ṣàkóso. Àwọn ọlọ́rọ̀ ẹgbẹ́ ìgbọ́dọ̀ fún wọn lẹ̀ lójú ìsàwọn aláìní. Àwọn àfáà náà bá lè lọ ọlọ́run tí wọ́n jẹ́ àìkọ́ṣe dáadáa. Àwọn tálíkà káwọn náà ṣe sùúrù. Wọ́n ò pé àwọn náà ọ̀pọ̀ ní kíláàsì. Wọ́n ká ló kó mú ìgbà tẹ̀. Ọwọ́ kí bàbá wa. Bàbá wa oníwàásí. Bá kí á mọ̀ pé wà ní ọlọ́run ní bàbá wọn. أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. Àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ òun ọlọ́run sáàpẹ̀ ní òní, òní. Láàpọ̀ fúnrí àrẹ ìwọ̀n wà láàrùn yàjànà. Ọlọ́run ní ipa ìròyìn tó sí wọn. Ìgbàmí yóò sì ní bá wọn. الذين آمنوا وكانوا يتقون. Àwọn tí ẹgbẹ́ náà gbọ́dọ̀ dìde.
tí wọ́n sì kọ́ lọ. Nígbà báyìí, ọjọ́ wọn ń dọ́ta ti mọ̀ yìí, ọlọ́run sáyẹ̀ rí ni ó tẹ̀lé ṣiṣẹ́ ẹ̀rọ ẹgbẹ́ ìsìlá. Títí gbogbo ayé ọdún tí ẹ̀dà dáì, ọba tí wọ́n lọ́dọ̀ ọlọ́run. Àdúrà àwọn àti pé ọba tó tẹ̀lé ṣiṣẹ́ ọlọ́run ló yẹ ń sọ̀rọ̀. Ìṣẹ́jú mẹ́wàá ló kù. Ìṣẹ́jú mẹ́wàá tó kù yìí. Ọgbẹ́ tí gbogbo wa dá ní àǹfààní. Àwọn dókítà wípé àlọ́ sábà fún náà. Kò sẹ́nìkan tó lè bàyẹ́ra. Kò sì sí ìyàgbé ní yòókù. Ibi kéèyàn ló sọ pé ìjọba ọdún báyìí, ìjọba ọdún báyìí, ibi àti ọdún báyìí. Kò sí ayọ̀ bẹ́ẹ̀. Ilé àná mi ti ṣàlàyé pé àìrù kan wọ́n ń tọ́ ìyàwó lóòrùn wá sí àwọn olùkọ́. Ẹgbẹ́ lọ́wọ́ jù ní ìyàlẹ́ gbẹ́ni ẹ̀rù. Ní ẹ̀kọ́ ìlàyé tó ní iṣẹ́ rẹ̀. Bàbá wa ní ìsìn oníwàásù àgbáyé. Wọ́n ní nǹkan tọ́ka sí. Ayé náà rí nǹkan tọ́ka sí lórí ilé ẹsẹ̀ ìgbésí ayé wọn. Ẹnu bí ìwà ìjọba àwọn ọjọ́ ìjọba ọdún náà, kí ló ọdún ṣe lórí kékeré rẹ̀? Ẹni ká fọ ayé jẹ náà ló lò sí. Ọ̀rọ̀ tí ọjọ́ ìjọba lọ́wọ́. Agbára ìbàdúgbà ń pọ̀. Wọ́n fẹ́ kí á gba àǹfààní mẹ́jọ. Àkọ́kọ́ lọ́nà wọn kò sí ò nínú iṣẹ́ wa lọ́rùn, arábàbọ̀ lọ́rùn. Ẹ jẹ́ àìdí dáadáa, ẹ má wáyé wàkúwà. Àkọ́kọ́ lọ́nà wọn kò sí ò nínú iṣẹ́ wa olùrò fífí. يا علي ثمانية لا يقبل منهم الصلاة. Ànábì sọ pé Mọ̀hájì ó lójú ẹ̀kọ́. Ó ní àwọn mẹ́jọ kan ọlọ́wọ̀ ní ìgbà wọn. Ọlọ́wọ̀ wáyé ti gbà wọn ẹ̀dá tó kó sẹ́kọ̀ọ́sí ọlọ́wọ̀ ti gbà jù náírà. Ọwọ́ ayé àwọn ọlọ́jà ìbáṣe kíláàsì. العبد لآبك حتى يرجع إلى مولاه. Ó bá ń kọ́ wọra rẹ̀ bẹ́ẹ̀ bọ́yá gbogbo òyìnbó tí ń bí àtẹ́mi náà lákèèṣe. Lẹ́yìn àkọ́kọ́ ọ̀nà ìgbélọ́wọ́ nígbà rẹ̀. Òun náà ni ẹrú kan tó sáwọn olówó ẹ̀ lọ́wọ́. Ọmọ ọ̀dọ́ tó gbé dúkìá ọ̀gá rẹ̀. Ó wá lọ lóun fẹ́ kírun àbóhùn kírun. Àlejò lọ́wọ́ ṣe gbà rẹ̀. Báwo wá padà sọ́dọ̀ ọ̀gá rẹ̀? Gbogbo jìbìtì ẹgbẹ́ palẹ́kún ọ̀nà ọjà àwọn padà fún. Beninu. والنازلة وزوجها عليها شاقق. Ẹni kejì inú ẹtí òde ní lágbàrún ó làwọn obìnrin tí wọ́n mọ ọkọ wọn kú dáadáa, tí wọ́n mọ ọkọ jẹ́, tí wọ́n jẹ́ tí wọ́n tún fi àtẹ́tẹ́ dì í, tí wọ́n dá àwọn ẹ̀. Fún àwọn obìnrin bẹ́ẹ̀ kò sí nínú àwọn tó lóko yìí. Ọlọ́run tó gbókò àwọn lọ́rùn ẹlẹ́kùn. Fún àwọn obìnrin tí wọ́n ń tọ́kọ ọwọ́ ìjọ wọn lójú. Tọ́kọ ń bínú sí lọ́wọ́ àgbà òní o. Ẹnì kẹta. ومانع الزكاة. Gbogbo ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ tí ọ̀yọ́ ṣàká. Ọlọ́run ó máa kírun. Tó ní èso láyọ̀ ní ìyọ́. Tí ṣàká sí wọn tó dà rẹ̀ lọ́wọ́ àgbà òní. وتارك الأجور. Ẹnì kẹrin. Òun lẹ fẹ́ràn náà tí ó ṣàìwàdà. Kò ìṣègbáyà náà. Ó fi kírun. Ọlọ́run àgbà rẹ̀. والجارية المدركة تصلي بغير خمار.
ẹ̀yẹ káwọn yẹra wa wò pé orí ìrùn kẹrẹ àti kíkì àkọ́kọ́ ọlọ́wọ́ kò sí olùsọ̀rọ̀. Ẹnì karùn-ún, òun náà ní ọmọbìnrin kan ó ti sí àwùjá ó wá ń kírun tí ò lo ìbòrí. Tí ó bá fẹ́ kí obìnrin ó kírun ó gba ayẹ́fẹ́ kúrò. Ẹnu ojú wọn ni wọ́n ti gbọdọ̀ láì. Àtọwọ́ méjèèjì tí wọ́n fi lélẹ̀ ló lẹ́fẹ́ wá. Tí ọ̀gá sí márùn-ún, èyí tí wọ́n kírun tí ò gbogbo ara rẹ̀ ojú lásìkò tí ó kírun lọ́pọ̀ àtẹ́lẹwọ́ ìdájá àwọn. وإمام قوم يصلي فيهم وهم له كارهون. Ẹnì kẹfà, òun ni a tó fi ti bá fi fẹ́ jẹ ìrànlọ́mù. Ọ̀yàn. Ó sì sọ pé ẹjọ́ àbápọ̀ lẹ́yìn ọ̀gá náà. Ó sì dára lóòótọ́. Lọ́wọ́ náà dá wọn lọ. Wọ́n yá ìrètí ìrànlọ́mù ni o. Wọ́n fi ti bá fi bá jẹ ìrànlọ́mù. Àwọn èrò ẹ̀sìn ọlọ́run ó sì fún àwọn dáadáa jù. Lọ́wọ́ ọgbẹ́ ẹ̀ṣẹ́ lórí ẹ̀rọ wà. والسكران. Ẹlẹ́ẹ̀kẹ́kẹ́, òun náà lẹni tí kírun tó lu lò tí ìgbà. Bóyá ó hú ìrà tí ọlọ́tí tàbí ó sùn tó lu lò tí ìgbà. Ọmọ ti ìpèrè ọjọ́ tó jù wọ́n dá. Ó náà máa sì wí, wọ́n yóò ṣẹ́pẹ̀lẹ̀ rẹ̀. والذي يدافع القول والظاهر. Ẹnì kẹ́kẹ́jọ́, òun náà lẹ́gbọ́ bá kírun. Ṣùgbọ́n àlàájọ ọmọ èyí gẹ́gẹ́ bí kúsárí tàbí ìgbọ̀nsẹ̀, ó ti fẹ́ ṣẹlẹ̀ lára rẹ̀. Ó wá lọ́wọ́ àìròyẹ mọ́ra. Wọ́n pa Mùsáárì lọ́la, wọ́n pa ìgbésẹ̀ lọ́la, ó tó di pé òun kírun. Ṣẹ̀rí àfẹ́kọ̀ lọ ṣe Mùsáárì, ó lọ ṣe Mùsáárì. Kára ó tù ú, ó tó lè kírun. Ó kù ṣẹ̀rí mẹ́ta. Ṣẹ̀rí mẹ́ta tó kù yìí, àwọn àwà méje kan bẹ lẹ́yìn bá mú lórí ọ̀nà ọlọ́run. Gbogbo wọn láti ìgbẹ́ mọ́lọ́wọ́ yọrí sí wa. Ó yá ọ̀ kí ni wà lọ́rọ̀? من أسبغ وجوهه. Ẹni tó bá fẹ́ bírun, ó ní tó kù sáyẹ̀ wà dáadáa. Ibi tó bá yẹ kọ́ ọ̀wẹ̀ ní mẹ́ta wẹ̀. Orígun tó bá yẹ kọ́ ọ̀wẹ̀ dé ọ̀wẹ̀ níbẹ̀. وأحسن صلاته. Ẹlẹ́ẹ̀kejì, a máa ń fara balẹ̀ kírun. Ẹni tí pé àátì òníwájú ọlọ́run. Ìgbà méjìlá àpò níwájú ọlọ́run. Tá a bá kírun níwájú ọlọ́run lọ́wà, ó wá ní bí àyíká náà, ẹnìkan kóòtù níwájú ọlọ́run ní ẹgbẹ̀rún ọdún tó yàtọ̀ta. Kò sí ọ̀nà tí ò ní rẹ̀. Ṣùgbọ́n tó wá pé òun tó dáadáa nínú òun, ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ mi ọjọ́ náà. وعلى زكاة ماله. وكف غضبه. Aṣọ́ra fún ìbínú. Ẹni tí ọjọ́ lọ́wọ́ máa bínú. Ẹ̀yẹ̀ bá ṣe ọ́, tó bá ti wá foríjì yọ tán. Ọjọ́ ọlọ́run náà wọ́n ló ṣe ó. Ẹ̀ṣọ́. وسجن لسانه. Ẹlẹ́ẹ̀dánù, ẹni tí ó sorí ire láyé lọ́nà lọ́dọ̀ náà ọmọ kí ìsìlámù rẹ̀. Ọmọ bàbá rẹ̀ sọ ọ̀rọ̀ ọmọ ìgbèbí láì dáa. Ọmọ rẹ̀ ọmọ tútù fọ́nà tí ọlọ́run. واستغفر لذنبه. Ẹlẹ́ẹ̀kẹfà oṣù lọ́tọ̀rọ̀ láti ọlọ́run ní gbogbo. وأدى النصيحة لآل بيته. Ẹlẹ́ẹ̀keje gbogbo àwọn tá a jẹ́ ọkùnrin. A níyàwó méjì mẹ́ta mẹ́rin. Ẹ máa bá àwọn ìyàwó yín sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Ọlọ́run fi ilé rẹ̀ lórí wọn o. Ní ìparí, ọkọ̀ jáde tó jẹ́ wọn lágbọ́rọ̀.
àwọn bàbá wa tí a ní wàlí ọlọ́run wáyé lórí iṣẹ́ ọlọ́run ni wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ọlọ́run nígbà wo ni wọ́n ìlọ́wọ́ olúwo ọlọ́run ọba ní pẹ̀lú ní òkè Takbir. Nígbà yìí, ìjókòó orí ètò wa. Àwọn ní mọ́tò kan, Camry car, Àpápá 308 Bèsì Lagos, wọ́n ló jí àwọn èèyàn lọ́wọ́ lójú ọ̀nà ẹ̀dàkùn. Àpápá 308 Bèsì Lagos, Camry, ẹ̀dàkùn lọ́wọ́ àwọn olóko òkè ọ̀nà. Nígbà yìí tó kàn lórí ètò ọba yìí ni oúnjẹ mi látọ̀dọ̀ bàbá wa bàbá àlùbáríkà the chief celebrant wọ́n fún ti best speaker bàbá wa ti best speaker bàbá wa oníwàásí àgbáyé àrínà preacher a famous cleric the chief missioner of Ansar Deen Northern Region, Northern States of Nigeria. It's a state now. Baba Fadila Sheikh Dr. Muhyiddin Ajani Bello. Àwọn pẹ́sẹ̀ tí wọ́n ó ṣe bàbí ní ẹni bá fẹ́ rí abẹ́ta pẹ́sẹ̀ bí là ń bá ká wà lára àwọn pẹ́sẹ̀ tí àwọn wa ti ṣe síta wọ́n sì lè jáde ní ẹgbẹ́ ara ló ti lọ tó pèsè náà. Ẹ̀dá kùn tó ìtọ́ náà wọ́n wa ẹ̀dá farabalẹ̀ o. Àwọn kámẹ́rà mẹ́rin ẹ̀dá kùn ẹ̀dá ẹ̀dá sí ibi tó dáa. Ẹ má jẹ́ àti àwọn àlejò wa lójú. Wọ́n láì afẹ́gbọ́ bàbá afẹ́gbádùn wọn á sì gbádùn wọn pẹ́pẹ́pẹ́ lóṣù. وعزيزة الذي أيا عبادي وعزيزة الذي إلى بيت محيي الدين ذي الوهابية إلى بيت محيي دينك بالوهابية أيا شيخنا محيي الدين أحيي قلوبنا أيا شيخنا محيي الدين أحيي قلوبنا بموعظتي تزكي نفوس بحكمتي بموعظتي تزكي نفوس بحكمتي بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا
صلى الله عليه وسلم 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 آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين. الحمد لله. يا الرحمن. الحمد لله. الحمد لله. Jawab ayat ini. Alhamdulillah. Ní ká fẹ́ fọ́lọ́ ọpẹ́ nìkan náà láàpù torí kò béèrè owó kò béèrè aṣọ kò sí ìdí àrílò láyé ọlọ́run ló ní ìdí ilé ìlú tí ó jáde tó ọpẹ́ yẹ̀ ká tó lẹ́nu kájẹ́kọ́ máa pọ̀ ní ọ̀rọ̀ wa. Mo kí ọlọ́run náà ó ti kí ànábì rẹ̀ Muhammad. Ẹ̀yẹ́jọ́ ọjọ́ òní mi ò expect irú àwọn ọ̀pẹ́ tí wọ́n bá pàdé. Ìgbà tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ní wọ́n máa ọjọ́ bí èèyàn. Gbogbo ọjọ́ tí mo wà lọ́jọ́ bí mi èyí sábà jáde. Mo sì ní jẹun níjọ́ náà. Mo wá fi máa sọ fọ́lọ́run. Mo lè ta tí mo ti lò láyé gbé tó kù báwo ni mo ṣe máa ní ayé bá sọ pé ìbẹ̀rẹ̀ dáa fún ẹ̀dá ìjọ máa kí lòfin ẹ̀ níta àti lò kọjá èyí tó kù dáàlò nìkan ni máa yò sí fún wa. Àwọn èèyàn máa sọ pé long life and prosperity. Bóyá kìí sí ìṣẹ̀lẹ̀. Wọ́n rìn káàkiri àgbáyé kò ní ìtún jẹ́ ọ̀kan tuntun yàtọ̀. Mo kí gbogbo wa tá a wà ń bí. Kòkè kábíyèsí kí gbogbo lọ́balọ́ba olówó ọ̀pọ̀ ìlú wa. Ẹni tọ́lọ̀ rántí, tọ́lọ̀ sì lọ́gbà pé lọ́lọ́rọ̀. Wọ́n wá ń ṣe owó tí ń ṣe ọ̀hún náà, òkú fẹ́rẹ́ ìbẹ̀rù. Ẹni tọ́lọ̀ ń fẹ́ nìkan ní bẹ̀rù. Orí bí bàbá wa ti sọ lẹ́ẹ̀kan, ẹ sì tún gbọ́rọ̀ lẹ́nu àti rẹ̀. Bí ayé bá ń kó ṣe rí lọ́dọ̀ owó, ó bá ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn ọba àmójútù tí ń ṣe wà. A sì ní ṣìnà. Bá kìí sábà wáyé bẹ́ẹ̀. Lẹ́nìí, mo kí bàbá wa láti ọ̀dọ̀ bàbá wa àgbà. Bàbá wa olùkọ́ àgbà, ẹni mọ̀ lọ. Àjọ̀bọ̀rọ̀ kó bá wa kẹ́ wọn, àmì láti ṣe kú ìwú aláwọ̀ àtàlì àtúnyẹ̀lẹ̀. Bismillahirrahmanirrahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad
ولم يكن له كفوا أحد. التحيات لله، الزاكيات لله، الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. آمين. Àwọn tí a wá wà láyé, ọmọ wọn la jẹ́, ọlọ́njẹ́ wa lóhùn ní ákíbà tó dáa. Ọlọ́run kó jẹ́ ká ní ákíbà tó dáa. Ọlọ́run kó jẹ́ ká ní ákíbà tó dáa. Àwọn tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ fún wa, tí wọ́n ṣe máa bá wa ṣe ọ̀rọ̀ náà nìyẹn. Dáadáa ní ìdíbàjẹ́ wọn. Dáadáa ní ìdíbàjẹ́ wọn. Ní àpẹẹrẹ tí a gbóró wọn. Ìyàbẹ̀ ìgbọ́ yóò sì ní lórí iye. Ìgbọ́ máa lọ dáadáa. Ní pẹ̀lú gbogbo táwọn ti sọ láwọn èèyàn lọ́kọ̀ darí ẹ̀mí wọn á bẹ̀. Àwọn ọmọ mi tó wà ní láti orí àlájá àwọn ìdáyà Mùsí. A kí gbogbo àwọn tó kún jọkùnrin náà tí ní orí ṣẹ̀ṣẹ̀ máa tó orúkọ wọn lọ́rẹ́ gẹ́gẹ́. Ó kí àwọn èèyàn méjì àti àwọn èèyàn mẹ́ta lẹ́ẹ̀kan. Ẹni tó jẹ́ ọ́ ìlú wa ní orí ẹnìkan ti 250,000 lẹ̀. Fún o tó bẹ̀rẹ̀ rárá. Ọba Yorùbá wa ní báyìí. Ọmọ mi ló jẹ́ òun náà ní òkun wa ní 250,000. Nígbà tí onímọ̀ ẹ̀rù tó jẹ́ aṣíwájú gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Yóò wá gbé gbogbo ẹ̀ kalẹ̀. Bàbá wa kí ẹ. Bàbá wa kí ẹ, wọ́n náà fún wa ní tó bá bá náwó, wọ́n láwọn ọba ìnáwó, wọ́n máa rú jáde ilé wọn ní, wọ́n èrè rú jáde lọ́dọ̀ wọn. Wọ́n mọ̀ sọ ilẹ̀ sí Nàìjíríà. Bàbá wa kí a máa tí wọ́n tẹ̀lé màmá wa Bọ́lá Músí wá láti Èkó. Bàbá kí a máa ń kọ́. Àwọn yẹn. Láwọn máa parí sẹkítírìà sí wa. Ẹ dákun, èyí ti sọ pé ẹ parí sẹkítírìà. Àwọn ọmọ sì ti ṣàdéhùn bẹ́ẹ̀ rí. Mo máa ń sọ fún àwọn ọmọ ẹgbẹ́ aláwọ̀ máa ń tó wà ní òbí. A ní ẹgbẹ́ òjò Ọlọ́run. Ẹgbẹ́ òde. Ẹgbẹ́ òde bẹ́ẹ̀ bá tó dé wàhálà ara yín. Ó sì mọ̀nà tí ẹ fi rí fún. Bí ọ̀rọ̀ ti dá ọ̀nà tó jẹ́ láàrín wá ẹ̀rí fún. Ẹ̀yẹ máa kàn jẹ́ máa pẹ̀lú ẹsẹ̀ mi ní ìjànkùnrá ní ilé àtàkù lẹ́nà ìṣẹ́ yìí. Ìní pa ìlú gáàrí ẹ̀rẹ́dà ìgbà ayẹyẹ ọ̀gbọ̀n. Wọ́n sọ pé báyìí ẹ̀sìn ọ̀nà ìgbọ̀nyẹ ó wà lọ́dọ̀ àwọn alákọ̀wé, ó wà lọ́dọ̀ ìjọba. Àwọn tó wá lọ́dún báyìí, á ṣe báyìí, tó wá lọ́dún báyìí, á ṣe báyìí. Àwọn tó dágbé ilẹ̀ tí a máa wò ní ìgbà náà. 2023. 2023 ẹ̀rọ ní ẹgbẹ́ fún agbára ní 2023 lóṣù wọ́n ẹ̀rọ ní ẹ̀rọ máa ní sọ̀rọ̀ pé kékeré ọmọ ẹ̀yẹ wá rẹ̀ lọ́nà. Ara àwọn tó gbé ètò ìgbìdí nígbà tí àwọn àdíwá ìlà tó ti wúwo àlàáfíà ààrẹ ọmọ ìdílé owó obìnrin yìí náà. Orí gbígbẹ́ ẹ láti lọ èyí tó bẹ́ẹ̀ àwọn 70 years. Olọ̀rọ̀ rẹ̀ ti wà láàrin ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dúró máa kò lè dúró máa gbogbo dáwọ́ máa tò kò lè rí tò máa. Àfikún wá jẹ́ mùsùlùmí yìí. Àfikún wá jẹ́ mùsùlùmí yìí. Ẹ wá jẹ́ ká wò ó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìṣàlẹ̀ wà wọ́n àǹfààní ìṣẹ̀kẹ́rẹ́ àbí lọ́dọọdún. Àárín àbí ọ̀kan àbí ẹgbẹ́ wọn. Ẹ̀sẹ̀lẹ̀ ọ̀kan ẹgbẹ́ ọ̀kan ìlú ìyá
náà ni. Àbí ìdúró ìyá wọn ni. Sẹ́nẹ́tọ̀ ń darí lágbá. Ṣé wọ́n sọ pé kò sí ayé má ní? Àbí wọ́n sọ pé kò sí sílẹ̀kọ̀ mọ́? Àbí wọ́n sọ wáyé òyìnbó lè rí gbà náà? إذا لم يفدنا كل ما نتعلم لماذا تعلمنا وما فضل علمنا إذا لم يفدنا كل ما نتعلم إذا لم يفدنا كل ما نتعلم. The chairman of this occasion, mo bá yín sọ̀rọ̀ ní àgbẹ̀yìn lórí tọ́lọ́mù àti ìdáná ìwà Muhammad. Ẹ̀rọ gbàgbé pé adé lọ́wọ́ pé àwọn ìṣẹ́ lẹ́yìn oyè báyìí. Màá fẹ́ kẹ́ ẹ gbìyànjú ẹ dé ni wọ́n pọ̀ sí lóòrùn owó iná ni. Kí ẹ bá ti jáde kàní. Kí ẹ bá gba ọ̀nà àrà àmì táwọn ọ̀nà láti rí ọba ìjẹ́ ọjà gbàgbà lọ. Ó sì mú ilé bẹ̀. Kí ẹ má rí owó tó lè sí ẹ̀rọ kan. Báwo sàánú wa? Mo kí ní àmà àlápapọ̀. Mo kí gbogbo ìjọba àlápapọ̀. Wọ́n máa kí ní orí bí mo fi kí ní pé ebi èsì ọjọ́ ọ̀sì. Ebi ni a lọ ní ẹ̀rọ àmà. Ẹ̀rọ gbogbo láti ní ọ̀la àjọ̀kalẹ̀ mẹ́. Àmà àyà sílẹ̀ dáná lè sọ pé àtúntà mo ti lo iye báyìí. Iye báyìí ló ti wó lò. Wọ́n bá yọ ọ̀dẹ́ ọlọ́dún bẹ́ẹ̀. Wọ́n bá yọ òkè ìjọba. Wọ́n jọ ọ̀rọ̀ wá rí bẹ́ẹ̀. وله ما في اليوم ولا مسقط له ولكنني عن علم ما في الغد آمين. Bẹ́ẹ̀ni, èèyàn mélòó gbàgbé ló fà á? Àkàrà ìgbóni àti ìgbékalẹ̀ yìí kò ní kí wọ́n dáwẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbé sẹ́yìn tí wọ́n wà náà ti bẹ́ẹ̀ nílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò kà sí sẹ́yìn ẹ̀sìn rẹ̀. Àmín. 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 Sallallahu alaihi wasallam. Àmín. Àmín. Àwọn aláwọ̀ yìí ní ìpàtìkùlẹ̀. Gbogbo tí ìgbà tí láyé ti sọ pé President General of this society fún ọgbà àwọn ẹni wọ́n ti máa wá ṣàìdọ̀tún yìí. Lórí ni wọ́n máa lọ dé nígbà ìròyìn tí ìlú kan. Láwọn àrẹ́kẹ́ President General. Ọwọ́ bí a ti kó rọ̀ ní wọ́n ti ronú ìròyìn ẹ̀kún. Ẹ̀gbọ́n láì. Wọ́n ti wò ó débi pé dáàbò àṣẹ inú àpè. Dáàbò àtọ́pá àwọn owó wa tó. Àwọn owó láti parí ọ́fíìsì. Ikú wa ní òkò sí. Láti èsì lọ́dá yìí. Àná àti kéyàwó ilé ìkó wa. Láti èsì ọjọ́ ọ̀rọ̀ yẹn. Nígbà tí onímọ̀ ẹ̀rù gbé 1 million lẹ̀. Èyí náà o. Ìyẹn ọ̀pọ̀lọ̀ máa ń 1 million o. Bẹ́ẹ̀ni. Kẹ́ẹ̀ká fún ẹni 5 million kò sí ìdílé. Kò sí ìfọ̀rọ̀. Dúkú sì lọ Canada ní ìjọba ìjọba. Àti ìlà. Wọ́n ní ọmọ bọ́ọ̀sì. Ẹ dákun ẹ tètè bá mi ra mọ́tò fáwọn aláwọ̀ mẹ́rin.
Tó bá jẹ́ pé ọlọ́run fún mi ní owó bẹ́ẹ̀, wọ́n máa ìlú máa gbé lọ́dún fún mi. Orí tó wà láàrin ìtàlẹ̀ ìkọ́ ìmọ̀ gbìyànjú. Nínú abẹ́ pátá àwọn ti yí orí ọ̀rọ̀ wọn. Kí ni pàtì ìbéèrè lọ wà nílùú? Ìyẹn mẹ́rin ló gbé ìṣẹ́ ìjọba tó ń lẹ́gbẹ̀ẹ́. Gbogbo àwọn ìṣẹ́ ìjọba tá a lè kà ní ẹ̀rọ ìṣẹ́ tó jẹ́ níta. Ìṣẹ́ ìjọba ni. Kábíyèsí ilé kan, kábíyèsí ìgbànígbàrà ní kábíyèsí. Àti ilé ẹ̀dẹ́ ilẹ̀ ẹ̀mọ́ mọ̀ sí bàbá. Owó ògbà tí bàbá wa mọ́tàdé bá fẹ́ dá sí. Àwọn ọ̀dà ti kò ṣe kó orí bẹ̀rẹ̀ fẹ́ni kẹ́kẹ́. Ọ̀pọ̀ bàbá ìbùdó èmi bàbá. Ìmọ̀lẹ̀ ara yóò ní kúrò ń bẹ̀. Wọ́n sì lò dáadáa. Kò sí bá a ṣe bá ìfún ọ̀gbìn ẹgbẹ́ tó náà wọ̀. Ẹ wá mọ̀ kọ́kọ́ ọ̀rọ̀ bá ti jẹ́jẹ́ ẹgbẹ́ yìí. Ẹnì kan ti dáhùn àjà ẹgbẹ́ àwọn èèyàn méjì lọ yẹ kó. Owó alákòó náà àgbọ̀dọ̀ débẹ̀ fún ọ̀rọ̀ lọ́dún. Ṣé ṣé wá fún wa ní ìsìn àwọn ọmọ pé wọ́n fún àyọ̀dù sí. Bẹ́ẹ̀ wà ní ìkópa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Gbogbo wa pátá náà ẹ̀ka dá sí. Bí ẹ bá fẹ́ fún abẹ́ sọ fún wa. Program kan wà nílẹ̀ pé kí irú rẹ̀ kó wọlé. Program náà ni pé àwọn awọ́dù. Àwọn tí wọ́n ṣàwọ̀ ẹ̀yà pẹ̀lú fún ní àwọ̀dù. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم اثنا عشر نقيبا وقال الله إني معكم